yín sílẹ̀. Thank you, Jesus. Ó ní àyè ìgbésẹ̀ tó wà níbí tó jẹ́ pé ẹ̀ máa lọ sí oníṣègùn. Ẹ̀ sì nígbà kan lára ilé àdìgbò. Ẹ̀mí máa ní kí n sọ pé ẹ̀ ń tẹ̀ ìgbésí ayé ara yín. Tẹ́ ọ̀ bá yí padà. Ó ní kí n sọ pé I'm not sorry to say kí ẹ máa pa ọ́ níkẹ́. Yes! Ṣùgbọ́n mo sọ fún yín nísinsìnyí. Ẹ jí padà. Kẹ́sì pa ìṣẹ̀lẹ̀ rẹ̀. Yá àkókò ìfura. Ọlọ́run túbọ̀ bá wa fún ní ìwòsàn pípé. Ṣé rí àwa ń gbìyànjú ni Ọlọ́run ló wòsàn. Gbogbo test tá a run fún ọmọ yìí negative results. Ó wá tojú sú mi pẹ̀lú bí condition ẹ̀ tó ṣe ń worst sí day by day. Dó nǹkan tí mo fẹ́ sọ fún yín kò bá ethic iṣẹ́ wa mu. We have to say it. Torí bá ṣe tíjọ orí síra wa ní ìbá ní kẹ́ túbọ̀ kún fún àdúrà tàbí kẹ́ mọ ọ̀nà míì tí ẹ bá tún lè gbà láti lè ṣe ìgbìyànjú lórí ọmọ yìí. Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ọmọ rẹ̀. Doctor. Yes sir. Nǹkan tó ń yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ ọmọ yìí púpọ̀ because ẹ̀ ń sọ̀rọ̀ advance tí mo bá máa sọ fún yín mi ò tí ì rí irú àdúrà tí a ti gbà lórí ọmọ yìí. In fact àwọn àwẹ̀ tí gbéyàn máa ń gba àwẹ̀ mi tí ì rí oríṣìí àwẹ̀ tí èyí ti sọ pé ká gbà ní èmi ní mọ́mí ẹ̀ ní gbogbo the whole congregation pé ká gbà àwẹ̀ fún ọmọ yìí kálá yìí ká kó lè wà lálàáfíà bẹ́ẹ̀ tí gbogbo àdúrà tá à ń gbà ó dàbí gbà pé ó sọ wá dèké ni mi mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí with what you just said na pé negative to everything kí wàá lọ́nà àbáyọ. ṣẹlẹ̀ pásítọ̀ àwọn Yorùbá náà ló pòwe o wọ́n ní kàkà kí ilẹ̀ ó kú ilẹ̀ ayé àṣà ni kàkà kọ́ ọmọ olóhùn jìn sí kòtò mọ̀nàmọ́ná yẹ kó kọ́ ẹ mọ àwọn tẹ́ bá mọ̀ tó tún gbóná jù yín lọ tẹ́ máa consult ẹ jẹ́ kó fi gbogbo ohun tó bá mọ̀ràn yín lọ́wọ́. ẹ ṣe Ọlọ́run adẹ fún mi tẹ́ ẹ sọ dé ó ti yé mi aláti ṣe ọmọ ọmọ àti ṣe àlẹ. Ọlọ́run àtúbọ̀ fún ní àlàáfíà ṣe gẹ̀dọ̀. àdé ní sọ ẹ̀ṣẹ̀ tẹ́ bá ti dé reception ẹni mo ní kí nọ́ọ̀sì kan kó bá mi wo bp tí yín bọ̀ mo ti ní pọ́n wo ti mọ́ mi ẹ̀ náà lẹ́kọ̀ọ́ the stress is too much for you. Yes. All right. Dájú ẹ̀ ti fẹ́ dé tiẹ̀ náà là ń ṣe ní sùúrù pẹ̀lẹ́. Àwọn lọ kí bàbá yìí náà. Kí ló tó ṣe ọmọ yìí? Kí ló tó ṣe? Dádì kí lẹ́yìn náà ń ṣe? Ṣé dókítà òbí ayín ló mẹ́? Ẹ wọ ọmọ yìí. O respond sí treatment láti bàtàn tí ń fún. Ẹ jẹ́ àwọn nǹkan tá a bá fẹ́ ṣe sí ó ti sú èmi.
dókítà ti bá mi sọ̀rọ̀. Kí ló sọ? Wọ́n ní pé aláàtìṣe wa ó máa ti ṣe. Ẹ̀jẹ̀ á máa ti ṣe ara wa kíákíá. Màá lọ bí mọ́tò wa kí ẹ fi ṣe rẹ̀. Mo bọ̀ sí. Ẹ tètè. Bàbá ajé ìpín ṣé rí nǹkan máa ń súnyàn o gbogbo nǹkan tó bá ti wà láyé tí yẹn ti dààmú lé lórí tó bá dọjọ́ kan yóò súnyàn ọ̀rọ̀ ọmọ yìí ti sú mi. kí ló mú kí ló ṣe é. gbogbo bàbá yìí ó máa ń sick ni mo fẹ́ lè sọ pé láàrin ọdún ó máa sick tó ẹ̀mẹ́fà. àwa máa gbé kiri bá a ti bá lọ síbí a máa lọ síbí màá wá náwó bẹ́ẹ̀ ọ̀dọ̀ dókítà ta lọ last nsìn ó láti sọ pé kí n lọ wá ọgbọ́n dá sí ọgbọ́n dá sí mo wá rántí pé ẹni bá máa ti dé olùnàgún yóò máa ti lọ rẹ̀ tó ṣe bí òwe o ẹ̀yin kángbà fẹ́ bí ọmọ yìí tá à ń wá ọmọ ọ̀dọ̀ yín náà la wà tẹ́lẹ̀dù àfiṣe fún wa. ìfà ló ṣe. ẹ̀yin náà lẹ́ẹ̀mọ̀ nǹkan tó yá sí o. ọ̀dà nígbà gbé lọ́dọ̀ dókítà kí n dókítà ló mú gan-an. Bàbá àmọ́ tó ń ṣe gbogbo hospital láti gbé dé nítorí sọ fún wa ní pé ká máa lọ fọwọ́ lé jẹ́ kò yé mi mọ́ báyìí ó ti sú mi. bẹ́ẹ̀ ṣe wá ṣe nìsín tẹ́lẹ̀ dọ̀ tó jára rẹ̀ ọjà ìní báyìí. àwọn ọmọ tí wọ́n mọlẹ̀ bá fún yàn nǹkan ṣe bọ́ bá mi lójú àbílẹ̀ léèrè. ìfáànà ni ẹjẹ́ àbí. ẹ̀fọn fánígbóró ẹ̀ fi lò lórí. ọgbọ́n ifá o àgbàlagbà lè dá sọ́jú gbogbo rọ́bà yìí wọ́n bá ti rí ni owí o mọ́ta ń dídí o mọ́tì à ń bò kóòkò má fi rékojú má fi péré má fòlùlù fọ́ọ̀n wájú ọpọ́n ọgbọ́n ẹ̀yìn ọpọ́n ọmọ olùmúlọ́tún ọlọ́kànnà lọ́sì àárín ọpọ́n ìtọ́run ilé ọgbọ́n àgbáládẹ̀ òré ìdéńdé ọ̀sáwó ire gbèsà olórí akẹ́wé wọn kéré bíi àgbààgbà lùkìyírajò tí mo bá rajò ta ní òwò lé mi dé mi bí bá fún ọ̀run mi bá lọ rẹ gbó lórí ilé kò níyàwó kí la mú sọtún fó lórí ẹgbẹ́ gèlè gbèjé la mú sọtún fó lórí ẹgbẹ́ ajégbé kó ló dùn mọ́rí ọmọ ìjẹ́ ọjẹ́ pé wọ́n lọ pọ̀ mọ́ ẹ̀. Bàbá. bẹ́ẹ̀ ẹ mọ ifọ̀ pé ọmọ tọ́jú ẹgbẹ́ ọmọ yìí lóòrèkóòrè ọmọ sọ̀sẹ̀ fáwọn ẹgbẹ́ wọn lẹ́ni tí ń ṣe. bàbá kì í ṣe pé nǹkan tá a lè máa ṣe ṣùgbọ́n yìí náà mọ ipò tí mo wà nínú ìjọ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ìjọ yẹn gan sí rẹ tí mo bá èmi mò ń pásítọ̀ rẹ mi mò ń kọ́ àwọn èèyàn yẹn tí mo bá wá jẹ́ kí wọ́n mọ̀ wípé mò ń wá rúbi báyìí wàhálà máa ṣẹlẹ̀. ẹ sì mọ̀ pé ọ̀nà àtijọ́ tiwa náà nù. bí a bá sì sọ pé kí wọ́n gbogbo wọn tá a jẹ́ kójú wọn ó sí síbí ìbò làwa ti fẹ́ máa rówó kí làwa náà máa jẹ. ó ti yé mi. gbogbo èèyàn lọ́lọ́run pè la gbọ́dọ̀ máa sọ̀rọ̀ wa ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ wọ́n mọ bí. ajé ìgbé ìwọ àtòmí ẹ gbọ́ mọ. Bàbá ẹ dákun ẹ ṣàánú mi. ẹ dákun inú pé kí ni ebi wọn gbọ́dọ̀ mọ̀. ẹ dákun. ọ̀kan náà fọ́ mú. ẹ dákun. inú kọ́ ọlọ́mọ tó jẹ́ ògo rẹ láyé àbí àtijẹ àti mú wọn gbọ́dọ̀ mọ́ ọ̀fọ̀ mú kan ní àtijẹ àti mú tẹ́ẹ̀ fi ń tú wọn jẹ tẹ́ẹ̀ fi ń parọ́ fún wọn nù bẹ́ẹ̀ sì lẹ́yìn mójútọ́rọ̀ ara yín tẹ́ẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ ń pa ewé ń pa egbò pé ẹbọ géńgé ògùn géńgé nígbà láìkúlà bẹ́ẹ̀ sì lẹ́yìn ṣe ń kọ̀rọ̀ wá gbọ́ mo gbọ́ nìkan kọ̀rọ̀ ẹ̀ ntọ́ yẹ kọ́ ọmọ ṣe ọ jẹ́jẹ́ ní ìsìn pé ọmọ ṣe. bàbá mo jẹ́jẹ́ níwájú fapé àmọ̀ bu ẹgbẹ́ rẹ̀. ó ti parí ìdọ́ọ̀bá ti ń ṣe ọmọ yìí ò ní dọ̀ọ̀lá àwọn bó ṣiṣẹ́ ń wo òun o máa tọ́jú ẹ̀ dáadáa àwọn ẹgbẹ́ rẹ̀ gbé olóore ni tí ọmọ ọ̀rọ̀ lókè ọba ti mú báyìí tó bá ń ṣe é fún ọba tí ń tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà tiẹ̀ ní òsì mọ̀ ẹ́ sí àwọn tó ọlọ́pọ̀ èrò ni olópọ̀ èrò ni bó mọ́ bá jẹ́ lẹ́gbẹ̀ẹ́ kì í jẹ́gbẹ́ mú rẹ̀ náà dùgbàlẹ̀ lórí ẹ̀ náà nà ní bẹ́ẹ̀ bá ti ń tọ́jú gbogbo tẹ́lẹ̀ tẹ́ẹ̀ bá ní fáwọn ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ ọ̀run náà bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ kíta yóò tẹ́ bọ̀rọ̀ kìíní ọ̀run ní ìjẹ́ta yóò tẹ́ ẹgbẹ́ ọ̀run bẹ́ẹ̀ sì wọ́n mọ kó àwọn èrò wá fún yín. kí wàá ní ká ṣe báyìí. ẹ lọ ra gbogbo nǹkan tẹnu ń jẹ wá
láwàá bọ àwọn ẹgbẹ́ ọ̀run rẹ̀ fún ẹ sì máa ṣe lóòrèkóòrè tó bá tán. Ó dà bàbá ṣe bí àwọn lè dúró kéèmí sáré lọ pèpè wa. Kò sí ìjọba méjèèjì. Màmá bí màá ṣe máa hàlẹ́. Ìṣẹ̀ṣe TV.